Orí kìíní, mo ṣe alábàápàdé orí adé tí kìí sùngbẹ̀. Ní ìgbà kan rí, obìnrin kan wà tí orúkọ rẹ̀ ń jẹ́ Òrèbé tí kò tètè bímọ fún ọkọ rẹ̀. Nítorí ìdí èyí, ọkọ rẹ̀ á máa lù ú ní ìlù ìkà àti pẹ̀lú yóò sì máa kanra mọ́ ọn ní àti ìgbà dé ìgbà. Bí obìnrin yìí bá sì lè ṣe àṣìṣe kékeré kan, ọ̀rọ̀ kan kò ní bá òmíràn lẹ́nu ọkùnrin yìí sí ìyàwó rẹ̀ náà. Bí ilẹ̀ ọjọ́ kejì bá sì mọ́, fẹ́rẹ́ ni yóò tún ti bẹ̀rẹ̀ sí ní rọ̀jò èébú àti èpè sí orí ìyàwó rẹ̀ náà. Nígbà tí ó sì tó àsìkò kan, ọ̀rọ̀ náà tojú sú obìnrin yìí tí onítọ̀hún náà sì ń wá ọ̀nà láti kọ ọkọ rẹ̀ sílẹ̀. Gẹ́gẹ́ bí obìnrin yìí ti jẹ́ oníṣòwò èrè oko, ó gbéra ní ọjọ́ kan láti lọ ra àwọn ohun tí yóò tà ní ọjà ní ọjọ́ kejì. Ìlú òdìkejì ni ó sì ti lọ ra àwọn èrè oko wọ̀nyí nítorí pé ó máa ń dín owó díẹ̀ ju kí ó rà á ní ìlú rẹ̀. Bí Òrèbé sì ti ra àwọn ohun wọ̀nyí tán ní ọwọ́ bàbá àgbẹ̀ ní ìlú òdìkejì yìí ni ó gbéra tí ó sì ń bọ̀ wá sí ilé. Ṣùgbọ́n bí ó ti dágbére fún bàbá àgbẹ̀ yìí tí ó sì ń bọ̀ ni ọmọ bàbá àgbẹ̀ yọ lọ́ọ̀ọ́kán pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀. Èyí sì mú kí bàbá àgbẹ̀ ké sí Òrèbé wípé kí ó padà wá. Ṣé bàbá yìí ti kúkú mọ̀ wípé ọmọ òun kì í pẹ́ kí ó tó padà tí ó bá ti wá bẹ òun wò báyìí? Ìdí náà rèé tí ó fi pe obìnrin náà kí ó wá dúró de ọmọ òun títí yóò fi bá òun sọ̀rọ̀ tán kí onítọ̀hún lè ràn án lọ́wọ́ láti fi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ bá kó àwọn ẹrù rẹ̀. Báyìí ni obìnrin náà ké sí àwọn alábàárù tí ó ti síwájú rẹ̀ lọ wípé kí wọ́n padà gbé ẹrù náà wá níwọ̀n ìgbà tí òun ti rí ẹni tí yóò ràn òun lọ́wọ́ láti fi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ kó àwọn ẹrù náà. Àwọn alábàárù wọ̀nyí kò dùn sí ohun tí Òrèbé ṣe yìí. Eléyìí sì mú kí Òrèbé pàrọwà sí wọn wípé kí wọ́n má bínú tí ó sì fún wọn ní owó díẹ̀. Báyìí ni Òrèbé dúró títí ọmọ bàbá àgbẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Lákò yìí fi ṣe tán tí onítọ̀hún náà sì kó sínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ pẹ̀lú Òrèbé níwájú ọkọ̀ tí wọ́n sì dìjọ ń lọ. Òtítọ́ dọ́jà òkúta, owó lọ́wọ́ là ń rèké. Òrèbé fi ọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ pẹ̀lú Lákò bí wọ́n ti ń lọ nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ni Lákò bá na ẹnu ìfẹ́ sí Òrèbé. Ó sì gbà láti fẹ́ Lákò láì sọ fún un wípé ilé ọkọ ni òun wà. Ṣé Òrèbé náà jẹ́ obìnrin tí ó lẹ́wà púpọ̀, kò sì tíì bímọ nílé onítọ̀hún tí a ó fi sọ wípé àmì ìyálé yóò farahàn. Báyìí ni Òrèbé àti Lákò ń bá ìfẹ́ wọn bọ̀. Bí Òrèbé bá fẹ́ wá ra ọjà ní ọ̀dọ̀ bàbá Lákò, ọkọ rẹ̀ titun yóò ti sọ wípé kí ó wá dúró de òun ní ẹnu odi ìlú wọn. Onítọ̀hún ni yóò sì fi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ gbé e lọ sí oko bàbá rẹ̀ tí yóò sì tún gbé e padà dé ẹnu odi ìlú náà. Ṣùgbọ́n kinní kan ń fún Lákò ní ara ní ọ̀rọ̀ Òrèbé. Ohun tí ó sì ń fún un lára náà ni wípé àìmọye ìgbà ni Lákò yóò sọ pé òun fẹ́ràn láti gbé Òrèbé padà sí ìlú rẹ̀
tí ó ti wá ń rajà bí ó bá ti rajà tán kí òun lè fi àǹfààní náà mọ ẹyẹ tí ó su òròbé àti pàápàá nígbà mìíràn òun lè bá òròbé ra àwọn èrè oko wá nígbàkúgbà tí ó bá ti ránṣẹ́ sí òun. Ṣùgbọ́n ní gbogbo ìgbà tí Lákò máa ń sọ èrò rẹ̀ yìí fún òròbé ni obìnrin yìí yóò wí pé ṣé ẹ mọ̀ wípé ohun tí a bá fi pamọ́ ni ó máa ń níyì? Nítorí náà èmi kò fẹ́ kí ẹ di ẹni ìwọ́lẹ̀ ní ọ̀dọ̀ àwọn ènìyàn mi rárá, n kò sì fẹ́ kí ènìyàn kan gbà yín mọ́ mi lọ́wọ́. Ṣé oníkùn ló mọ̀kà? Èyí ló fà á tí Lákò fi gba ohun tí òròbé wí fún òun yìí gbọ́, bí ó tilẹ̀ jẹ́ wípé kò fi gbogbo ọkàn dunnú sí ọ̀rọ̀ náà. Ní kúkúrú, òròbé àti Lákò ń bá ọ̀rọ̀ ìfẹ́ wọn lọ níwọ̀n ìgbà tí òun àti Lákò ti jọ ṣe àdéhùn fífẹ́ tí ọkọ rẹ̀ tuntun yìí sì ń yọ ọ́ lẹ́nu wípé òun fẹ́ kí àwọn gbé ara sílé gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó. Ìrònú ńlá wá dorí àgbà òròbé kodò nítorí wípé ọkùnrin tí ó gbé òròbé sílé gẹ́gẹ́ bí aya jẹ́ alágbára gidi, kò gba gbẹ̀rẹ́ rárá, kò sí ẹni tí ó sì jẹ́ fi ọwọ́ pa idà rẹ̀ lójú. Àìmọye ìgbà ni ó sì ti ń tẹ̀ mọ́ òròbé létí wípé ijọ́ tí òun bá rí ọkùnrin mìíràn pẹ̀lú rẹ̀ ni ó ráyé mọ́, àti wípé ọkùnrin náà kò ní jẹ́ ará ayé, kò sì ní jẹ́ èrò ọ̀run. Ó wá dàbí pé ọ̀rọ̀ náà sọ sí mi lẹ́nu, ó sì tún bu iyọ̀ sí i. Nígbà tí ó pẹ́ tí òròbé ti ń ronú nípa ọ̀rọ̀ náà, ó ronú kan ohun kan tí yóò ṣe. Eléyìí ni ó mú kí ó pe ọkọ rẹ̀ àfẹ́sọ́nà yìí ní ọjọ́ kan tí ó sì jẹ́wọ́ fún un wípé òun ti wà lọ́dẹ̀dẹ̀ ọkùnrin kan àti wípé ìyà tí onítọ̀hún fi jẹ òun ni ó mú òun pinnu láti fẹ́ ẹlòmíràn. Kò rówó ní kàkà kí òun máa dùnbẹ̀ tapátẹsẹ̀, òun lòun wò sí i. Kí ni Lákò gbọ́ ọ̀rọ̀ yìí sí? Ńṣe ni ó fa òròbé mọ́ra tí ó wí pé àfi dandan kí ó kọ ọkọ rẹ̀ àkọ́kọ́ yìí sílẹ̀, tí ó sì fi lọ́kàn balẹ̀ wípé tí ó bá ti dé ilé òun kò ní sí ohun tí òun kò ní ṣàì fi tẹ́ ẹ lọ́rùn. Ṣé ìfẹ́ òròbé kúkú ti ràdọ̀ bo Lákò? Èyí ló mú kí Lákò gbà sí òròbé lẹ́nu nígbà tí ó dá a lábàá wípé ẹ̀tàn ni òun yóò fi kúrò ní ọ̀dọ̀ ọkọ tí òun wà lọ́dọ̀dọ̀ rẹ̀ náà. Ó sọ fún Lákò wípé òun yóò díbọ́n bí ẹni ń ṣàìsàn fún ìgbà díẹ̀. Ó dá ọjọ́ fún ọkùnrin àfẹ́sọ́nà rẹ̀ yìí wípé ní ọjọ́ náà gangan ni òun yóò lo oògùn kan tí yóò mú òun sùn lọ, àti wípé yóò dàbí ẹni pé òun tilẹ̀ ti kú ni. Èyí yóò sì mú kí wọ́n dárò wípé òun ti kú. Síwájú àkókò yìí ni òun yóò ti kìlọ̀ fún ọkọ òun wípé tí ó bá ṣe wípé òun fi bẹ́ẹ̀ bá àìsàn tí ó ń ṣe òun náà lọ, kí ó má ṣe sin òun sí ibòmíràn lẹ́yìn oko tí ẹbí ìyá òun fi ta òun lọ́rẹ. Bí wọ́n bá sì tún gbé òun sínú kòtò tí ọwọ́ pa tí ẹsẹ̀ pa tí ọjọ́ sì bora tán, kí Lákò wá wú òun nínú kòtò kí ó sì gbé òun jáde nínú pósí
kí ó sì fi oògùn kan tí ó gbé fún un sí òun ní imú kí ó lè pa oró oògùn ohun tí òun ti lò kí òun lè má bàa lọ sí ìlú rẹ̀ láti fẹ́ ara wọn. Adájọ́ Mátàsé Asọ̀rọ̀máyẹ̀: bí oró wọn bá sọnù, dandan ni kí á wá wọn rí. Gbogbo ohun tí obìnrin yìí sọ ni ó ṣe ètò rẹ̀ tí ó sì lọ bí ó ṣe ronú rẹ̀. Ní ọjọ́ kan ni ó bá sùn tí kò jí mọ́. Ọkọ rẹ̀ sì ṣe bí ó ti kú ni, nígbà tí ó jẹ́ wípé ó ti ń pa á lówe fún un níbi ọjọ́ mélòó sẹ́yìn. Báyìí ni ọkọ obìnrin náà pa á láṣẹ kí wọ́n lọ gbé e sin, àti wípé inú oko tí ẹbí ìyá rẹ̀ fún un ni kí wọ́n sin ín sí. Èrò tí ọkọ tí ó fẹ́ obìnrin yìí sí níṣu lọ́kà sì ni wípé òun ni ó pa ara rẹ̀ níwọ̀n ìgbà tí ó ti mẹ́nu bà á ní ọjọ́ díẹ̀ sẹ́yìn. Eléyìí ni ó sì fà á tí oko náà fi dágunlá láti kẹ́dùn ikú ìyàwó rẹ̀, ìyẹn ọkọ Òrèbé. Níbi tí gbogbo ènìyàn ti ń sunkún Òrèbé ni ọkọ rẹ̀ yìí ti ń dá wọn lẹ́kún pé kí wọ́n má ṣe bẹ̀ ẹ́ nítorí ó dá òun lójú wípé ejò lọ́wọ́ nínú ikú ìyàwó òun. Ó ní ṣáká ló dá òun lójú wípé ìyàwó òun ni ó pa ara rẹ̀ àti wípé àkútúnkù rẹ̀ lọ́nà ọ̀run. Ibi tí wọ́n ti ṣe àpérò lórí èyí ni ọkọ ti pàṣẹ wípé kí àwọn kan gbé òkú ìyàwó rẹ̀ yìí láti lọ sin. Níwọ̀n ìgbà tí ó sì jẹ́ wípé Òrèbé ti kọ́ lákò láti dúró sí ìtòsí ibi tí wọn yóò sin òun sí yìí ní ọjọ́ ìsìnkú òun. Gẹ́rẹ́ tí àwọn tí ó sìnkú ti lọ tán pátápátá ni Lákò bá bọ́ síta níbi tí ó fi ara pamọ́ sí tí ó yára wú òkú jáde tí ó sì gbé Òrèbé jáde nínú pósí. Bí ó sì ti tú aṣọ tí wọ́n fi dí òkú tí ó sì fi oògùn ìjọ́sí sí Òrèbé ní imú ni onítọ̀hún mira. Kò sì pẹ́ púpọ̀ tí ó dìde, tí wọ́n sì kó wọ inú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Lákò láti sá lọ sí ìlú rẹ̀. Gbàrànmídẹlẹ́rù ajínigbé di ọkọ ẹni. Lẹ́yìn àkókò díẹ̀ tí wọ́n sì dé ìlú Lákò, obìnrin yìí bẹ̀rẹ̀ òwò rẹ̀ ní ṣíṣe. Nígbà tí ó di ọjọ́ kan, Lákò pe ìyàwó rẹ̀ tuntun yìí, ó sì pa á láṣẹ fún un kí ó lọ fún ẹ̀kọ́ àgbà nítorí wípé kò bójúmu kí òun tí ó jẹ́ alákọ̀wé wá lọ fi ẹni tí ó ń ta èrè oko ṣe aya, àti wípé ojú tilẹ̀ ń ti òun tí àwọn ọ̀rẹ́ òun bá ń fi òun ṣe ẹlẹ́yà lórí ọ̀rọ̀ náà ní àwùjọ àwọn. Láì fa ọ̀rọ̀ gùn, Òrèbé ti pa iṣẹ́ èrè oko títà tì, ó sì ti lọ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ àgbà gẹ́gẹ́ bí Lákò ti wí fún un. Lótìítọ́ kò dùn mọ́ Òrèbé nínú láti fi ọjà tí ó ń tà sílẹ̀, ṣùgbọ́n bí ó bá fi àáké kọ́rí pé òun kò ní lọ sí ilé ẹ̀kọ́ àgbà, tí ọ̀rọ̀ náà fi di aláriwo láàrin òun àti Lákò ńkọ́? Àwọn ènìyàn yóò máa béèrè wípé kí ni apárí òun wá dé ìsọ̀ onígbàjámọ̀. Eléyìí ló mú kí ó lọ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ àgbà náà. Kì í kúkú ṣe ẹjọ́
eléyín gangan òrìṣà tó dáa ni kò fi àwọ̀ bò ó. Bí ó bá ṣe pé ilé ọkọ àárọ̀ òun san òun ni, eléyìí kò ní wáyé rárá. Báyìí ni Òrèbé lọ sí ilé ẹ̀kọ́ àgbà tí ó sì gba ìwé ẹ̀rí olùkọ́ni kejì. Lẹ́yìn àkókò díẹ̀ sí ìgbà yìí ní Lákò bá wá iṣẹ́ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí olùkọ́ni ní ìlú náà. Ẹ̀wẹ̀, ní ìlú Òrèbé tẹ́lẹ̀ rí, ọkọ rẹ̀ àárọ̀ ti fi ìlú náà sílẹ̀ lẹ́yìn ìsìnkú Òrèbé nítorí wípé àwọn ènìyàn ń fi ṣe yẹ̀yẹ́, wọ́n sì ń na ìka àléébù sí i wípé òun ni ó fa ikú Òrèbé. Ṣàdédé ní ọjọ́ kan ni ó fi ìlú sílẹ̀ láti lọ sí ìlú òdìkejì. Ìlú òdìkejì tí ó sì lọ náà jẹ́ ìlú Lákò, níbi tí Òrèbé gbé sálọ sí. Nígbà tí onítọ̀hún sì dé ìlú Lákò yìí, ìyàwó ni ó kọ́kọ́ fẹ́ láti fi dípò Òrèbé tí ó ṣe aláìsí gẹ́gẹ́ bí ó ti rò. Kò sì pẹ́ kò sì jìnnà tí Ọlọ́run fi jẹ́ kí wọ́n bí ọmọkùnrin kan. Ní ọjọ́ kan, lẹ́yìn tí ọmọ yìí ti dàgbà díẹ̀ tí ó sì wà ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, ni àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ rẹ̀ pe ìpàdé àwọn òbí àti olùkọ́. Ṣé ilé ìwé yìí kúkú ni Òrèbé ṣẹ̀ṣẹ̀ gba iṣẹ́ olùkọ́ni sí? Bí wọ́n bá sì ti bẹ̀rẹ̀ ìpàdé òbí àti olùkọ́, ni ọkọ àárọ̀ Òrèbé tajú kan tí ó rí ìyàwó rẹ̀ àkọ́fẹ́, ìyẹn Òrèbé. Ọ̀rọ̀ wá di wòmí-wò-ọ́. Òrèbé nìyí àbí òun kọ́? Ẹni tó ti kú tí mo sin, báwo ló ṣe lè tún dé ìlú yìí? Báyìí ni ọkọ àárọ̀ Òrèbé dìde tí ó sì súnmọ́ Òrèbé. Bí ó ti dé ìtòsí Òrèbé ni ó wò ó dáadáa kí ó má bàa ṣe pé àṣìmú ni òun ṣe. Òrèbé pàápàá ti rí ọkùnrin yìí lọ́ọ̀ọ́kán bí ó ti ń bọ̀, ó sì ń fi ojú pamọ́ fún un. Ó ti wá hàn gbangba sí ọkọ àárọ̀ Òrèbé wípé ìyàwó rẹ̀ àkọ́fẹ́ lèyí ní tòótọ́. Báyìí ni ó yára tẹ̀ síwájú láti lọ sí ọ̀dọ̀ Òrèbé ní ibi tí ó jókòó sí. Kí ni Òrèbé rí wípé ọkọ rẹ̀ àkọ́fẹ́ yìí ń bọ̀ tààrà ní ọ̀dọ̀ òun sí. Ńṣe ni ó dìde tí ó yọ bàtà rẹ̀ lọ́wọ́ tí ó sì fi eré gé e. Ṣé ọkọ àárọ̀ Òrèbé yìí náà kò sì gba gbẹ̀rẹ́? Ńṣe ni ó fi eré gé e tẹ̀lé Òrèbé tí ó sì ń pariwo wípé ẹ bá mi mú un, ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kó sálọ. Ṣùgbọ́n kò sí ẹni tó rí Òrèbé mú rárá o. Èyí sì fà á tí ọkọ àárọ̀ Òrèbé fi padà wá sí inú ilé ìwé náà tí ó sì ṣàlàyé fún olórí ilé ìwé, tí onítọ̀hún sì gbà á nímọ̀ràn wípé kí ó wá ní ọjọ́ kejì. Kíá ní ọjọ́ kejì ni ọkọ àárọ̀ Òrèbé ti wá dúró de Òrèbé ní ilé ìwé náà. Ṣùgbọ́n nígbà tí olórí ilé ìwé náà retí Òrèbé tí kò sì rí i, ni ó fà á tí ó yan àwọn ènìyàn tí ó mọ ilé Òrèbé láti tẹ̀lé ọkọ àkọ́fẹ́ rẹ̀ yìí lọ sí ilé Òrèbé. Ìgbẹ́ là ń fẹ́ ewé, oko là ń fẹ́ nǹkan ọbẹ̀. Òrèbé àti Lákò ti palẹ̀ ẹrù wọn mọ́ ní kété tí ó dé ilé ní ọjọ́ tí ó rí ọkọ rẹ̀ àkọ́fẹ́ yìí, tí wọ́n sì sá lọ sí ìlú ibòmíì. Káwí káfọ̀ nígbà tí àwọn tí olórí ilé ìwé yàn tẹ̀lé ọkọ àárọ̀ Òrèbé fi máa dé ilé Òrèbé, òfìfo ilé ni wọ́n bá. Òrèbé àti Lákò ti sá lọ. Eléyìí ni ó wá fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé ńṣe ni Òrèbé díbọ́n ikú ní ọjọ́ kìíní àná. Ẹ̀yin ọ̀rẹ́ mi, èyí ni ìtàn tí ọkùnrin tí mo ṣe alábàápàdé rẹ̀ ní àkọ́kọ́ tí mo ń fi wá oúnjẹ òòjọ́ mi káàkiri sọ.
Ọkùnrin náà kì máa ń ṣe ènìyàn kékeré rárá. Bí mo bá wí pé ó pupa, ó sì sígbọ̀nlẹ̀, n kò fi purọ́ rárá. Eyín ẹnu rẹ̀ funfun kéké, ohùn ẹnu rẹ̀ sì dùn létí tí n kò fi mọ ìgbà tí mo tẹ̀lé e dé ilé rẹ̀. Àfi ìgbà tí ó parí ọ̀rọ̀ rẹ̀ tán ni mo tó rántí ohun tí èmi pàápàá pinnu láti ṣe kí n tó ṣe alábàápàdé rẹ̀. Lẹ́yìn tí ó parí ìtàn rẹ̀, ó rẹ́rìn-ín músẹ́. Ó sì ní èmi ní orí adé, ó sì ní èmi ní orí adé tí kò ní sun ìgbẹ́. Bàbá mi ní àràbà kò yó mọ́, ojú ti ìrókò. Ìyá mi ní orúkọ rẹ̀ ń jẹ́ Àtàmátàwìn ti ìlú Ògùlù. Mo sì fẹ́ràn láti sọ ìtàn ìgbésí ayé àwọn òbí mi àti èmi pàápàá fún wọn. Bóyá o lè rí ẹ̀kọ́ méjì tàbí mẹ́ta kọ́ nínú wọn. Ìwọ náà yóò sì tún fi lè kọ́ àwọn ènìyàn gbogbo ní ẹ̀kọ́ nígbà tí àkókò bá tó. N ó sì gbà ọ́ níyànjú láti fi ara balẹ̀ sí ọ̀dọ̀ mi ní ibí yìí títí n ó fi yọ̀ǹda rẹ. Ní ti ilé, àyè wà fún ọ ní ibí yìí. Ní ti owó, n kò ní fi dùn ọ́. Ní ti oúnjẹ náà, ebi kò ní pa ọ́ rárá. Ọmọ mi, n kò ní fi ọ́ sílẹ̀ ní ìgbà kọ̀ọ̀kan láti òní lọ. Mo sì fẹ́ kí o kọ́ àwọn ọ̀rọ̀ míì tí n ó máa sọ fún ọ sílẹ̀. Mo fẹ́ kí o kọ́ ọ̀rọ̀ àwọn míì tí n ó máa sọ sílẹ̀ láti lè fi kọ́ àwọn ọmọ aráyé ní ẹ̀kọ́ nígbà tí ó bá tó àkókò. Bí ọkùnrin yìí sì ti parí ọ̀rọ̀ rẹ̀ ni ó dìde tí ó wọlé. Bí onítọ̀hún sì ti jáde padà wá ni ó fi ìwé gígùn àti kálámù ìkọ̀wé lé mi lọ́wọ́ tí ó sì bẹ̀rẹ̀ ìtàn náà ní sísọ. Mo lérò wípé ẹ gbádùn ìtàn orí kìíní tí a kà sí etí ìgbọ́ yín. Èyí ni òpin orí kìíní. Ẹ máa bá wa ká lọ. Ẹ ṣeun púpọ̀.